ẹ kọ́ ọ lẹ́nu iṣẹ́. JJ Aromire lórúkọ mi lẹ́ẹ̀kan sí. Mr. Document ọmọ tẹ́yà bí ẹ̀yà ní òjò. Ìtàn òṣèré part 4 ni mo tún gbé dé fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, fún àǹfààní ẹ̀yin tí ẹ sì ń tẹ̀lé wa. JJ Aromire TV ní kẹ́ ṣáàṣì fún ní YouTube. Àwọn tí wọ́n dá eré orí ìtàgé sílẹ̀ àti dákọ̀ wọn síwájú pẹ̀lú ibi tí a bá dé. Lẹ́yìn tí wọ́n ṣe eré orí ìtàgé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, orúkọ ẹgbẹ́ tí wọ́n kọ́kọ́ kójọ tí wọ́n dálẹ̀ ní Alárìnjó Theatre Group, tó sì jẹ́ gbogbo àwọn àgbààgbà òṣèré yìí ni wọ́n pọ̀ jù nínú ẹgbẹ́ náà. Nígbà tó di ọdún 1976 ni wọ́n dá sinimá optica sílẹ̀ yàtọ̀ sí eré stage tí wọ́n ṣe káàkiri. Àkọ́kọ́ ẹni tó kọ́ ṣe sinimá optica náà ni Ọlá Balógun. Àkọlé sinimá ọ̀hún ni Àjàní Ògún látọwọ́ Ọlá Balógun. Nínú ọdún yìí bákan náà, ẹni tó tún ṣe sinimá optica náà ni Adéyẹmí Afọláyan, tí gbogbo ènìyàn mọ̀ sí Adelove, tí àkọlé sinimá tiwọn náà sì ń jẹ́ Ìjà Òmìnira nínú ọdún yìí bákan náà. Lẹ́yìn ìgbìyànjú yìí àti Àjàní Ògún àti Ìjà Òmìnira, àwọn méjèèjì tí wọ́n jẹ́ sinimá yìí ní mìlú tìtì mìgboro tìtì lásìkò ìgbà náà, kí Lubat Adédèjì Ògúndínà tó wá ṣe sinimá tiwọn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ eré tí wọ́n ti fi ṣe stage nígbà náà ni wọ́n sọ di sinimá. Bí àkọlé wọn ṣe lọ rí: Ayé Jáyé Sinmi, Àròpin tènìyàn, Àyànmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ orin jáde. Lára orin tí wọ́n ṣe jáde ni Yorùbá Ronú, tí àwọn ìjọba ìgbà náà tí wọ́n fi takò wọ́n kó tó di pé ìjọba orílẹ̀-èdè ní kí wọ́n máa bá iṣẹ́ eré wọn lọ. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú tí Lubat Adédèjì Ògúndé ti ṣe àti àwọn àgbààgbà òṣèré náà, àsìkò ìgbà náà ni ọ̀gágun tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Babangida pè wọ́n láti wá kópa ìfigagbága nínú eré ní orílẹ̀-èdè kan, tí wọ́n sì lọ tí wọ́n gba àmì ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀. Nígbà tó di ọdún 1990 ni wọ́n pe Lubat Adédèjì Ògúndé sí eré kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Mr. Johnson. Eré yìí ni Lubat Adédèjì Ògúndé gbéra tán lọ sí nílùú London. Ibẹ̀ ni àìsàn ti dé sí wọn. Wọ́n du ẹ̀mí lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ọlọ́jọ́ láríwò, ṣùgbọ́n àìsàn láríwò, kò sẹ́ni tó rí ọlọ́jọ́ mùsùlùkùn. Nígbà tó di ọjọ́ 4 oṣù karùn-ún ọdún 1990 ni Lubat Adédèjì Ògúndé dágbére fáyé, tí Adéyẹmí Afọláyan náà sì dágbére fáyé ní ọdún 1996, ọdún 6 síra wọn. Ìṣọ̀lá Ògúnṣọlá Àìsópẹpẹ náà jáde láyé ní 1992, àti àwọn àgbààgbà òṣèré kọ̀ọ̀kan tí Dúró Ládípọ̀ sì jáde láyé ní ọdún 1988. Bẹ́ẹ̀ ni Oyin Adéjọbí náà àti àwọn àgbààgbà òṣèré tí wọ́n kópa takuntakun tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ẹgbẹ́ òṣèré. Tí wọ́n bá ní ògbóǹtarìgì ni ọ́ nínú ẹgbẹ́ òṣèré tó ní kò sírù rẹ̀, tó ní tó bá délùú
àbí tó bá wọ̀lú ìlú ó máa mì tìtì tí òun sì gbé aga lọ́tún sì gbé aga lósì. Sì rántí àwọn àgbà òṣèré tí wọ́n ti jà fitafita fún iṣẹ́ yìí tó wọ pé àwọn ni wọ́n wọ́kọ̀ kí ẹ̀yin tó máa pẹran. Fa ọmọdé mọ́ra, ọmọdé mọ́rí àgbàfín torí òní kọ́ torí ọ̀la ni. Ìtàn òṣèré part 4 òun leléyìí. Ẹ máa bá mi bọ̀. Lẹ́ẹ̀kan sí JJ Aromire lórúkọ tèmi, Mr. Document, ìwé ìrántí fún gbogbo òṣèré pátá. Ẹ kú ọwọ́ lẹ́nu iṣẹ́.